àwọn ìgbìmọ̀ kan tá ìporúkọ ẹ̀ ní comité d'action pour la plaidoirie et la bienfaisance tó kalẹ̀ sílùú Àjáwẹ̀rẹ̀ ló ti fi ìbẹ̀rẹ̀ àwẹ̀ yìí dùn àwọn mùsùlùmí tí òǹkà rẹ̀ tóbi 100 nínú ní gbàgede ilé ẹ̀kọ́ ilé tí wọ́n ń kọ́kẹ́ tí wọ́n sì ń ka Faransé ń bẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Markaz El Amir tó kalẹ̀ sí ayẹrẹ ìlú Ìpòbẹ́ lábẹ́ àkóso Imam Hassani Manzuru tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀sán bẹ̀. lásìkò tó ń ṣe àlàyé Alfa Akibu tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìgbìmọ̀ tó ṣètò yìí ló ṣe àlàyé lójú gbogbo àwọn ènìyàn àwọn àjọ tó ṣonígbọ̀wọ́ ètò náà. adúpẹ́ fún Ọlọ́run ọba ṣe àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà bẹ́ẹ̀ ni a pín nǹkan fún àwọn èèyàn ní òní nǹkan tí a pín fún àwọn èèyàn òun náà ni ráìsì àti epo àti tìmọ́tì àti makaroni láti lè fi ṣe ìrànlọ́wọ́ fún wọn ní ìbẹ̀rẹ̀ Ramadan náà àwa tí a sì pín náà ni ikọ̀ kan tí a ń pè ní comité d'action pour la plaidoirie et la bienfaisance láti Àjáwẹ̀rẹ̀. mùdírù iléekéwu El Amir tí í ṣe bàbá wa Ìmáàmù Manzuru Ẹ̀sánbẹ̀ àwọn ni wọ́n gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ètò náà tó wáyé ní gbàgede ilé ẹ̀kọ́ wọn. oúnjẹ tí a pín bí lónìí èèyàn 300 ni a fún ní oúnjẹ ìrẹsì epo tìmọ́tì makaroni òun nìkan tí a pín bí lónìí kí Ọlọ́run kí ó gbà ní ìjọsìn lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n fi iṣẹ́ yìí fi ránṣẹ́. mélòó kan lára àwọn tí wọ́n jẹ́ olùkópa tí wọ́n rí ẹ̀bùn yìí gbà èyí tó fún wọn láǹfààní àti ìbẹ̀rẹ̀ àwẹ̀ láì lálàsé lórí ní tí wọ́n jẹ àti èyí tí wọ́n mú fún ìbẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ọdún 2025. wàláhí ẹlòmíín wà kò tí ì mọ nǹkan tí ó fi bẹ̀rẹ̀ àwẹ̀ náà a wá rí i wípé àwọn ẹrú Ọlọ́run wọn kó ránṣẹ́ pé kí wọ́n fi ra àwọn nǹkan ẹnu tẹ́nu ń jẹ ráìsì makaroni epo wọn kó wá ni wọ́n wá pín fún gbogbo àwọn èèyàn tí èèyàn ló gba ẹrù ń bí lẹ́nì. inú wa dùn gan-an torí àwọn kan ní fún ṣèrànlọ́wọ́ fún àwa mùsùlùmí láti lè fún bẹ̀rẹ̀ ìmúyà lè fún bẹ̀rẹ̀ àwẹ̀ àdúrà ni àfẹ́fún máa ń ran àwọn olúwa lọ́wọ́ fún Ọlọ́run kó máa gbé wọn ga jù wọn lọ ó bá dọdún ìmọ̀ kó tó lè ṣe yóò jù wọn lọ. inú mi dùn gan torí wípé alákọ̀ọ́kọ́ ni pé kì í ṣe ẹni tí ó ní náà ni máa ń fún yàn kì í ṣe ẹni gbogbo tí Ọlọ́run ṣe fún náà ni ṣe fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ fún ẹ̀bùn tí wọ́n fún gbogbo àwọn mùsùlùmí ní ọjọ́ ìní. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.